Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa, ṣe dáadáa lẹ wà, ṣàlàáfíà lẹ wà. Lónìí a ó máa sọ nípa òṣèrébìnrin èyí tí ó jáde láyé, gbajúgbajà òṣèrébìnrin tí gbogbo wa mọ̀ sí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé ikú arábìnrin yìí ó gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gidi gan ni. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ìkan ní ara àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí a mọ̀ sí Wòlíì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, wọ́n máa ti jáde láti wá sọ̀rọ̀ nípa ikú tí ó pa arábìnrin yìí. Ẹ̀yin èèyàn wa, màmá wa Wòlíì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú tí ó pa àbúrò wọn Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ẹ̀yin èèyàn wa, wọ́n sọ̀rọ̀ bí arábìnrin yìí ṣe súnmọ́ àwọn tó, bó tilẹ̀ jẹ́ wípé àwọn kò ní àǹfààní láti fojú rí ara àwọn títí tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ó fi jáde láyé. Wọ́n sọ̀rọ̀ wípé ọ̀sẹ̀ tí ó yẹ kí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kí ó wá rí àwọn ọ̀sẹ̀ náà ni òṣèrébìnrin yìí ni ó jáde láyé. Ní interview tí wọ́n ṣe, Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ti sọ wípé ní ọdún 2024 òní àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé tó bá ti wá, tó bá tún bá wọn sọ̀rọ̀ fún ìgbà díẹ̀ àtúnsá lọ, tó bá ti wá àtúnsá lọ, wípé nígbà tó yá gan àwọn fẹ́ bínú sí, ṣùgbọ́n ọmọ ló jẹ́ sáwọn, kò síbi tí àwọn fẹ́ tì sí. Ẹ̀yin èèyàn wa, màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àbúrò wọn Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Wọ́n ní ó bá àwọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí àwọn tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ padà ní May 2026. Nígbà náà ni àwọn tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ padà bí ọmọ sí ìyá, wípé kódà àwọn ọ̀rọ̀ tí àwọn jọ máa ń sọ ó ju wípé tí àwọn bá jọ ń gbé pọ̀, nítorí tí àwọn bá jọ ń gbé papọ̀ ó ṣeé ṣe kí àwọn máa jà ní ìṣẹ́jú, ṣùgbọ́n relationship ìyá àti ọmọ ó wà láàárín àwọn méjèèjì gidi gan ni. Ẹ̀yin èèyàn wa, màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa olóògbé òṣèrébìnrin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Níbẹ̀ náà ti sọ wípé tí ó máa jáde láyé ló ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú àṣírí nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ̀, bí ó ṣe sọ wípé ọkọ òun lé òun jáde nílé, bí ó ṣe sẹ́ẹ̀dì nọ́mbà ọkọ rẹ̀ sí àwọn, tí àwọn sì pe ọkọ rẹ̀ wípé arákùnrin wá yọjú sí mi o, ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá ọ sọ. Ẹ̀yin èèyàn wa, màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa arábìnrin yìí, nítorí wọ́n ní wípé bí ọmọ òní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣe jẹ́ sí àwọn. Nínú interview náà ti bèèrè lọ́wọ́ wọn wípé ǹjẹ́ wọ́n ti ń bá ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sọ̀rọ̀ tipẹ́tipẹ́. Màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà dáhùn wípé àwọn àti ọkọ Tọ́pẹ́ ò kì í ṣe ọlọ́rọ̀, nítorí kò tí ì wá sí ọ̀dọ̀ àwọn, tí kò bá ṣe ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ọ̀rọ̀ fún àwọn, ó ní àwọn ṣẹ̀ pé ọkọ rẹ̀ wípé tọ̀ wá rí mi nílé o, nítorí ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá ọ sọ. Ẹ̀yin èèyàn wa, màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Wọ́n ní pé Àdùkẹ́ ọmọ àwọn tí ó wá mọ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, òní àwọn bá ní ọ̀rọ̀, òní àwọn sì ní relationship pẹ̀lú, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀sẹ̀ tí ó yẹ kí àwọn àti rẹ̀ fojú kan ara wọn, ọ̀sẹ̀ náà ló jáde láyé, wípé kódà ó ní patí tí àwọn lọ pẹ̀lú àwọn àbúrò rẹ̀ tó yẹ kó wà níbẹ̀, ṣùgbọ́n nítorí iṣẹ́ tó ń ṣe tí gbogbo wa mọ̀ sí pé iṣẹ́ fíìmù kò jẹ́ kó ní àǹfààní láti lè fojú rí àwọn tàbí láti lè ráyè láti wá rí àwọn. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tí àwọn fi ìpàdé sí tó yẹ káwọn rí ara àwọn, òní arábìnrin yìí jáde láyé. Ẹ̀yin èèyàn wa, gbogbo wa la mọ̀ bí ikú arábìnrin yìí bó ṣe dùn àwọn èèyàn tó. Màmá wa Kẹ́hìndé Ọ̀ṣọ́bà tí ó jẹ́ ẹ̀gbọ́n sí arábìnrin yìí, àbí ká sọ wípé tí wọ́n jẹ́ màmá sí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ikú tí ó pa àbúrò wọn àti bí ó ṣe dùn àwọn tó. Ẹ̀yin èèyàn wa, Ọlọ́run jẹ́ ká rí orú ikú báyìí mọ́ o. Ọlọ́run ó sì fi ọ̀run yóò fi kẹ́ arábìnrin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Tó bá rí bákan náà, a ó tún máa pàdé. Ó dàbọ̀.